kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta o, ọ̀dẹ̀ dàbí. Bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí o. Ìyá ẹyẹ pariwo mọ́ bọ̀dá, ẹ̀yin náà ẹyẹ pariwo mọ́ ẹ wá nǹkan fìdílé tàbí tẹ fìdílé nǹkan kájà fìtúgbéyàwó ọ̀rọ̀. Wọ́n ní ń parí mi yọ́ dàbí ìtàlí ilé àlè ti yan rí tiẹ̀ kọ́ nìwọ́ yan tiẹ̀ o. Àní ká góńgó sayé o. Àwọn àgbàlagbà pa á lówe wọn ní ẹnìkan kì í rídìí òkun, ẹnìkan kì í rídìí ọ̀sà, ẹnìkan kì í rídìí ọmọ ní gèdègèdè, ṣeré ayé ni. Báà náà ni ẹnìkan kì í rí àṣírí irun orí o, ẹni ọba lóhùn ọ̀rọ̀ àṣírí irun orí ẹ̀jẹ̀ ló fẹ́ rí. Ọ̀fẹ́ bẹ̀rẹ̀ bí elédùà bí ṣe ń pàṣẹ tí wọn rí tí fi ń wù ò lè rí ẹ̀jẹ̀ lórí. Àṣírí ni. Àṣírí kan ní ń bẹ lára ìkan náà wá. Tọ́ bá gbé yóò tún wù, tọ́ bá gbé yóò tún wù. Tọ́ bá bẹ́ ọ̀gẹ̀dẹ̀ láàárọ̀, bó débẹ̀ lọ́sàn-án àbúrọ̀lẹ́ yóò tún ti yọ padà. Àṣírí ni. Àṣírí yìí ọwọ́ Ọlọ́run ọba ló ti wà. Ìwé ewé yìí ni wọ́n ń pè ní ewé ọmọ ní gèdègèdè. Àṣírí gbogbo wa ò ní tú o, àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé o, àṣírí wa ò ní tú o. Àṣírí ọ̀gẹ̀dẹ̀ kì í tú lójú èpo rẹ̀, àṣírí wa ò ní tú. Àṣírí ìrèké tú lójú èpo rẹ̀, àṣírí wa ò ní tú o. Ewé ọmọ ní gèdègèdè. Ewé yìí ìtàkùn ni. Ìtàkùn ni ọwọ́ á rí wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. Tí ọwọ́ rẹ̀ bá ba ewé yìí, tí ọwọ́ rẹ̀ bá ba ewé yìí, lọ́ọ́ kó kúnná lọ́múlọ́mú dáadáa. Dá lọ lóhùn nìkan, dá lọ lóhùn nìkan. Èèpo igi ìjẹ̀bù lọ́ọ́ kó kúnná. Ewé àánú lọ́ọ́ kó kúnná. Ìbáà jẹ́ gbígbẹ tiẹ̀, ìbáà jẹ́ tútù rẹ̀ lọ́ọ́ kó kúnná. Ìlẹ̀kẹ̀ itú, ìlẹ̀kẹ̀ ifà, ńbọ náà ti rí lẹ̀kẹ̀ ìrà lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọ wọn tà fún ọ. Kìí ṣe lẹ̀kẹ̀ tó sọnù. Ìtumọ̀ ẹgbẹ́ kìí ṣe lẹ̀kẹ̀ tó sọnù ní wípé kìí ṣe nǹkan tó wọ́n o, wọ́n tà fún ọ. Ẹ gbọ́ mi yé. Ìkó dídẹrẹ́ ìyá ìdí ayé kò tọ́ ẹyọ kan tó jẹ́ gidi. Ọlọ́ tí ó kùnà lọ́múlọ́mú kò sẹ́gbẹ́ kan. Ọwọ́ àwọ̀ ata ìjọsìn, àtàwọn làwọn bàbá wa ń pè láta ìjọsìn. Ata kéékèèké, ẹ̀yìn náà ti máa ta òun. Ata ìsebẹ̀ kéékèèké pupa rẹ̀, iye ìyówù tágbára rẹ̀ bá ká ni. Ó kù sí ọ lọ́wọ́ bó bá ṣe gata fún. Lọ kó ṣe lọ́múlọ́mú dáadáa. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń lọ kí níye ẹ má fi omi kàn án o. Irú omi wo láwa á fi kàn án? Irú omi wo làá rí dàmí rẹ̀? Omi àgbọn ni. Tá a bá mú omi àgbọn, ó fi dá omi rẹ̀, òun ló fi lọ́, ló fi kó gbogbo ẹ̀ kó lójú ọlọ. Ọ wàá lọ ra ẹran màálù. Tí wọ́n bọ gé sí báàsì 16. Èkìrí 8 lọ́nà 2 làá pè ní 16 o. Ọ wàá bù nínú àwọn ohun tó ṣe yìí,
kò fi ṣe ẹran màálù yìí jẹ yóò lè ponú yóò níyọ̀ nú kó wọ́n fi máa dùsí. bọ́wọ́ lè jẹ́ lálẹ́ kó tó sùn ṣùgbọ́n bí ń dáa jù ká jẹ́ láàárọ̀ kùtùkùtù bọ́wọ́ lè kẹ́kọ̀ọ́ tí kò fi jẹ́ bọ́wọ́ lè kó fùfú tí kò fi jẹ́. kábíyèsí ọlọ́run ọba. Gbogbo àyín kọ́ ń gbọ́ mi ọ̀nà ò ní dímọ̀ yín o. Ẹ lọ bẹ́ẹ̀ kẹ̀sì jẹ. Kí ni mo wí? Kẹ̀sì jẹ. Torí àṣejẹ yìí ẹ̀ẹ̀mẹrin ló ṣe jẹ lóṣù. Torí eléyìí ó ṣe lẹ́ẹ̀mejì. Sórí èyí tó sì kejì tó ṣègbẹ̀yìn oṣù tọ́jọ́ pé méjì tó sùn oṣù parí ọ̀sẹ̀ méjì tó kù tó sùn oṣù parí. Ewé ahóyọyọ yóò wà nínú òun. Ewé ahóyọyọ yóò wà mẹ́ẹ̀. Ewé kan ní jẹ́ bẹ́ẹ̀ o, ewé ahóyọyọ kò kú dandan kó rí tútù rẹ o. O lè ra gbígbẹ rẹ̀ náà ewé ahóyọyọ. Sórí ọ̀sẹ̀ tó wá gbẹ̀yìn rẹ̀ tí ó fi jẹ́ pé oṣù parí tó bá ṣèwú jẹ́ wípé ọbẹ̀ ṣèwú ó ti ka gbogbo èlò yìí mo ti ń káàbọ̀ láti bẹ̀rẹ̀ sí. Pé tí ẹ bá gbọ́ dáadáa kí n tún sọ o. Ṣé ẹ rí eléyìí? Ìbẹ̀rẹ̀ oṣù ní. Tó bá di ọ̀sẹ̀ kejì tó jẹ́ báyìí náà ló tún ti ṣe é. Tó bá wá di ọ̀sẹ̀ kẹta ewé kan ó kún. Ewé tí ó kún òun là ń pè ní ewé ahóyọyọ. Gbọ́ mi yé? Ewé ahóyọyọ bọ́ ọ bá rí tútù rẹ̀ o lè lo gbígbẹ rẹ̀ o ń bọ̀ wá. Pẹ̀lú oṣù ewé o láàfin kún ewé adúróṣùṣù náà. Adúróṣùṣù kì í dúró lóhùn nìkan. Màálù náà ló fi jẹ o. Ìwọ tó ń wá ọkọ ṣe àṣejẹ yìí. Ìwọ tó ń wá aya ṣe àṣejẹ yìí. Májèmú tó wà níbi àṣejẹ yìí tí à bá ń jẹ lọ́wọ́ ni pé tọkùnrin bá ń jẹ a máa pe obìnrin.
tí obìnrin máa ń jẹ́ àwọn ọkùnrin náà níjọ́ gbádùn tọ́ba ló fi ṣàgbèrè kò ní jẹ́ fún ọ tí a bá jẹ́ ohun tó ti fẹ́ dòkú nínú ayé ẹni yóò jí padà iṣẹ́ ìgbà púpọ̀ gbogbo ìwọ́tọ́ tínútínú mi ni mo fi yọ̀ǹda rẹ̀ fún ọmọ aráyé ẹ̀yẹ wórí òkú mọ́ ẹ̀yẹ wẹ́sẹ̀ òkú mọ́ ẹ̀fà àwọn òkú lẹ̀ jẹ́ wọ́n sinmi ṣé yóò sì bọ̀ lára mọ́ ọmọ kejì tá a gbà lò ń dùn lẹ̀ fún. Kejì bọ́ọ̀lù àti ṣe ẹ̀wọ̀n àwọn onígèdègèdè yìí ó pọ̀ dáadáa. Ẹ̀wọ̀n àwọn omi wàrà òjọ́ ẹyẹ ẹ̀gà akọ ẹyẹ ẹ̀gà abo gbọ́ mi ẹyẹ ẹ̀gà akọ ẹyẹ ẹ̀gà abo ẹyẹ kó owó èdúdú kan. Àní mo ní ẹyẹ ẹ̀gà akọ ẹyẹ ẹ̀gà abo ẹyẹ kó owó èdúdú kan bóò láàtò àfi. Gbogbo ẹ̀pọ̀ ẹtí kò sọ́dọ̀ ẹtí gbé pọ̀ omi wàrà yìí lẹ́ẹ̀ máa fi wọn tẹ́ ẹ̀ bá ń gun lọ́wọ́ omi wàrà lẹ́ẹ̀ máa fi wọn omi wàrà lẹ́ẹ̀ máa fi wọn Olódùmarè o lábẹ́ iṣẹ́ ìwọ wá ṣàdúrà ó gbèrè sínú ayé bẹ́ẹ̀ ni aládùúrà ni mo nídìí a ti gbé pọ̀ ó ti fọṣẹ kó ọwọ́ àlọ́ wa láfíńdà oríṣi méje tí ò papọ̀ mọ́ra wọn dàá sí kó fi pò papọ̀ kó sínú òkè máa bu ọṣẹ ìwẹ̀ sọ̀rọ̀ kàbá tó wá fẹ́ kó jiná dáadáa lọ bu omi òkun kó bu omi ọ̀fà tó ọba ti fẹ́ máa wẹ̀ nínú omi tó fẹ́ fi wẹ̀ máa dá omi òkun àtọ̀sà yìí sí kọ́ máa wá bu omi yìí kọ́ máa fi wé ọṣẹ yìí nínú òkè ní àdúrà ó fún un lọ́kàn náà á jò fún yín o ìwé tàgbà tó bá lò á jò fún yín. májẹ̀mú wá wà ń bẹ̀. Ìwọ tó bá mọ̀ pé ọwọ́ pọ̀ lára rẹ̀ pé àwọn òjijì fìrí wọn máa ń dà ọ́ láàmú púpọ̀ kọ́kọ́ lo iṣẹ́ wọn náà wọ́n kọ́kọ́ sìn lẹ́yìn rẹ̀ kí wọ́n lè jó kíṣẹ́ yóò jẹ́ fún ọ dáadáa. Iṣẹ́ tó dáa ni abàáyín lára mọ́ o. A máa tẹ̀síwájú lórí ewé ọmọ ní gèdègèdè níjọ́ mi ọjọ́ rẹ̀
orúkọ mi ni dúpọ̀ màmá ẹ dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tẹ ẹ bá darapọ̀ mọ́ wa tán ẹ má máa sẹ́ndì fídíò àìmọ̀dúwà o ẹ má sẹ́ndì stíkà o ẹ má sẹ́ndì líǹkì o pọ̀ bá fẹ́ sọjọ́ ọ̀bí kò gbọ́dọ̀ ju fọ́tò ẹ̀yọ̀ kan lọ táwọn èèyàn ti ṣàdúrà kan lẹ̀ ẹ má sẹ́ndì ẹgbẹ́ kan wá o ẹ̀ ń tẹ̀ǹtì fún ọ lówó kan ẹgbẹ́ kan kìíní kan káwọn èèyàn máa darapọ̀ àfẹ́ ẹ gbọ́ mi àfẹ́ òfin lélẹ́yìí o ẹ̀tẹ́ ti kẹ̀ gbọ́ o. bákan náà a kì í bá a mọ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ lórí ìrìn àjò yín lórí iṣẹ́ ni ẹ kàn sí wa kì í ṣọ̀fẹ́ o owó lẹ́sàn. bákan náà ìtọ́jú ara ni lórí iṣẹ́ ni lórí ọmọ ni ìtìdélé ọkọ tipẹ́ ni ẹ̀tẹ̀tẹ̀ réyìn ni àrùn ara ọkùnrin ni lẹ́yìn tágbára ewé àti egbò bá ká ẹ kàn sí wa tá a bá ní mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún yín tó bá tẹ́ pé tẹ́lẹ̀ ìbò bá ní adarí yín síbẹ̀ lọ́wọ́ kan pé ilé ìbò lélẹ́yìí jẹmọ́. nọ́mbà wo lẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ̀jẹ̀ nǹkan fún yín ní nọ́mbà Gẹ̀ẹ́sì Nàìjíríà 080 ẹ̀jẹ̀ máa ń fi kóòdù sí kó lè bá a kún +234 80 3298 3298 +234 80 3298 3298 ẹgbàá kasi +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kasi +234 80 890 38658 +234 80 890 38658. tọ́ba jẹ́ pé ní ọ̀bá sí ní orílẹ̀-èdè Nàìjíríà tọ́ba jẹ́ pé Bẹ̀nẹ̀ ni mo bá wà ẹ̀jẹ̀ fún yín nọ́mbà Bẹ̀nẹ̀ méjì +229 54 65 19 28 +229 54 65 19 28 ẹgbàá kasi +229 54 65 19 29 +229 54 65 19 29. ayẹwa kò ní yẹ ẹlẹ ayẹwa kò ní yẹ ẹlẹ pẹ̀lú agbára Ọlọ́run lòrùn fi yọ pẹ̀lú agbára Ọlọ́run lòrùn fi wọ̀ ọ̀nà ńlá fún gbogbo wa o àníká gbogbo ṣayé o ọ̀tá gbọ́ lọ́kùnrin tá a gbé dẹ́tẹ́ lọ́nà tó lọ́kọ̀ọ̀nà tá a gbé gbà àìrójú lọ́bálàkà ní yẹ̀pẹ̀ tó wà jáde ní òrójú fún mọ́lé rẹ o àrójú kọ́ máa bá gbogbo ọ̀tá wa o àrójú kọ́ máa bá gbogbo ọ̀tá wa o ọ̀rọ̀ ọ̀bànújẹ́ lọ́bà òkété tó káwọ́ mọ́rí lórí àtẹ gbogbo ọ̀tá wa ogun káwọ́ lórí kọ́ máa yálé wọn òfò lómi ẹ̀fọ́ ṣe ọgbẹ́ náà bá mi ti wá báwo òfò ní àwọn ọ̀tá wa òfò ní àwọn ọ̀tá ní ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí ìbẹ̀ lásọ rẹ̀ yá mọ́ ńlá gbogbo ẹ̀ lábàlẹ̀ kúta gbogbo tó tó kọ̀nà tá gbogbo níbi ọba dúró sí kọ́ máa yá sọmọ́ra rẹ̀ lọ́rùn lórí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ire kàdé.